ṣẹlẹ̀ sí especially ẹ̀yin ẹbí àtàrà mo kí yín ẹ kú ìfọmọnìyàn ṣe Ọlọ́run ní jẹ́ ká rí ní tẹ̀lé torí olóògbé náà la ṣe wà bíbá lọ́jọ́ tòní olóògbé ọ̀gbẹ́ni Murphy Afọlábí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù torí pé tá a bá ní ká sọ̀rọ̀ jù wọ́n ní àròkàn ló mú ẹkún àsundàkẹ́ wáyé kọ́lọ́n kó bá wa ṣe mọ́ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ wa nínú ìlú tá a wà lágbolé ẹnikẹ́ni kọ́lọ́n má jà rí ikú ọmọdé mọ́ kọ́lọ́n má jà kúkú ọ̀wọ̀wọ̀ mọ́ torí ẹ̀ náà ni àṣewà ń bí ọ̀gbẹ́ni Murphy Afọlábí bí ètò dẹ̀ ṣe ń lọ yìí a bẹ̀rẹ̀ lónìí lágbára lọ́wọ́ náà títí ìrọ̀lẹ́ ọ̀la a máa parí but tòní a máa parí títí aago mẹ́sàn-án everybody àgbálẹ̀ ẹ̀rọ tá a bá ti ṣe candle night tán tó bá di ọ̀la a bẹ̀rẹ̀ pẹ̀lú tàwọn afá ní ibi tá a wà yìí náà ní aago mẹ́wàá títí di nǹkan bí aago mẹ́rin ìrọ̀lẹ́ everybody á lè máa lọlé yẹ́rọ pé àní much